Africa Content TV. Àwọn tí wọ́n ń pè ní wọ́n ní mistake àwọn ọmọ ìbọn sí èyí lẹ́mọ̀ tètè wá ṣáájú wọn. Àwọn àfẹ́kọ́ sọ pé àwọn alápẹ́ lọ́la àwọn mẹ́rin tẹ̀lé wọn ní eléré wọn aago mẹ́jọ lóde aago méjì lóde àwọn ọ̀nà ìwé ẹ̀sẹ̀ àwọn àti ọ̀wà àwọn sì dé wọn máa wà. Jẹ́ wà lẹ́yìn ìfẹ́, ẹ̀yìn ìfẹ́ tí mo wà. Ẹ lè ní máa wo Èkó, Brazil ní ẹ̀yìn ìfẹ́. Ọlọ́pàá ti mú tó wá jẹ́ kọ̀kọ̀ ní kóòṣì, kò sí wọ́n lẹ́gbẹ̀ẹ́ kẹsàn-án mú ẹ̀mọ́. Bàbá ti sọ pé ló fún tọ́sọ̀ ọ̀tọ̀ ọ̀rọ̀ ìjọba sí orí, wọ́n ṣe fún àwọn abúlé ọ̀pọ̀ ọ̀pá, wọ́n sì ń gbàgbọ́. Ara ṣe ọmọ, ara bàtà mọ́, ara kéré wọn. Ó jẹ́ pé àwọn méjì ní obìnrin méjì ní wẹ́wẹ́, àwọn méjì ní ọkùnrin méjì ní wẹ́wẹ́, àwọn méjì ní wọ́n pé
gbogbo bá ṣe wá gbogbo bá ṣe wá bọ́bá ṣe yá lọ́dọ̀ ojú ọkùnrin méjì ṣètọ́jú agbádá ojú ọkùnrin méjì ṣètọ́jú agbádá ọlọ́jọ́ ọkùnrin kan obìnrin kan ní jọmọ tó pè láàbù ayé láàbù ayé wọn wọn làwọn yàrá sí a káwọn náà lè kọ àwọn ọmọdé ọba ká ìgbà ọtí bẹ́ẹ̀ tó gbé gbé yín bàbá bàbá tẹ́lí méjì wọn o àwọn ọmọ ilé wọn náà ọmọdé ọba ká lọ́ọ̀dù náà ọmọdé méjì kò sọ̀rọ̀ lóde. Ojú ọ̀rọ̀ ọmọ ọdún wọn láṣẹ lórí 13th of January year 2024 20 greatness 20 achievement 20 grace Nigeria 20 long life 20 prosperity Nigeria alamila alamaka òfófófó òfófófó ọjọ́ kẹtàlá oṣù àkọ́kọ́ January inú ọdún 2024 adúmọ̀lá àìmọ̀ọ́ká sàkéfìlà ọ̀hún nígbà náà rí ìgbọ́ bí nǹkan àìmọ̀lá àìmọ̀ọ́ká bẹ̀rẹ̀ sí ní àlàbí ọjọ́ yẹn máa wọ́n